àwọn bandits ló lé bàbá yìí, bàbá tẹ́ ń wò yìí, àwọn bandits ló lé kúrò nílùú tí ń gbé o. Bàbá yẹn sáré kàbàkàbàkàbà orí ló kó yọ o, òun gan ọba ti bọ́ lọ́jọ́ lọ lágbára ọlọ́ọ̀bá Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá ẹ̀ mà nífọjọ́ ọlọ́jọ́ lọ, ẹ̀ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tó àdúrà mi. Ẹ wo bí táwọn àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí, ẹ wo bí tí wọ́n bá wa dé báyìí nítorí Ọlọ́run. Bàbá yìí jẹ́jẹ́ rẹ̀ ní ń dáko tó ti rọ̀ à ń gbé nírẹ́pọ̀ pẹ̀lú àwọn fámìlì ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n nípa àwọn báńdíìtì, àwọn afẹ̀míṣòfò, wọ́n ṣe àkọlù tó ní agbára sílùú tí bàbá yìí ń gbé. Ó lóun ò mọ bí tíyàwó òun wà báyìí àtàwọn ọmọ, gbogbo wọn ti sá àsálà fẹ́mi ara wọn, bóyá wọ́n bọ́ sọ́wọ́ ni o, bóyá wọn ò bọ́ sọ́wọ́ báyìí o, bàbá yìí ò tí ì mọ̀. Bàbá yìí bẹ̀rẹ̀ sí ràn mú káàkiri ayé, kódà ó ní ẹsẹ̀ lòun fi rìn jáde kúrò nínú ìlú, ọlọ́nà Kìṣí lòun gbà, òun gbà jáde s'Ógbómọ̀ṣọ́, ẹsẹ̀ ló fi bẹ̀rẹ̀ sí ní ṣá. Ẹ wò ó ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat. Kó tó di pé mo tẹ̀síwájú nínú ìròyìn, ẹ kó bá ń gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu bàbá yẹn náà, mò ń bọ̀, ẹ má yí kó ń bẹ́ o, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Kí ni olóde yín kò káyà mọ́? Bandit. Ogun bandit. Bandit bẹ́ẹ̀ ni. Nígbà tí mo rí pé ó lè kọjá bó ṣe yẹ, nǹkan ẹrù mi wà náà ọkọ̀ níta ń bíbá yẹn ní Sienna ni mo fi yà sáré kó nǹkan tó mo ní tí mo ń sáré ń bọ̀. Ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti wà ní kí lórúkọ Akínyẹlé, torí mo ṣe ń bọ̀ tí mo kúrò ní Káyàmá tí mo jáde sí Kìṣí, jáde máa bọ̀ ní kí lórúkọ ìlú yìí tí mo gbàgbé jáde s'Ógbómọ̀ṣọ́ torí mò ń pẹ́ ọ̀nà rìn. Kí ló dé tẹ́rù báyìí tẹ́ pẹ́ ọ̀nà rìn? Torí ìgbó ẹ̀kẹ́tẹ̀ tí máa dé gbà gbogbogbò the first time tó kọ́kọ́ attack Káyàmá tó fi pa 75 people. 75 people ni wọ́n pa. Bẹ́ẹ̀ni wọ́n ṣó ẹ̀ ní kíní tó ń lé wọn dáhùn. Nígbà tó tún máa yá wọn tún kọ lẹ́tà wá gbá wọn tó ń bọ̀, and then they came. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, ẹ̀yin èèyàn ẹ wò ó, pìtìpìtì ayé dé bá bàbá yìí. Bàbá yẹn wọ́n mí léńje, tẹ bá gbọ́ bí bàbá yẹn ṣe mí, ẹ mọ̀ pé bàbá yẹn ti la hypertension. Ọpẹ́lọpẹ́ Alhaji Dr. Oriyomi Hamzat lára ẹ̀, torí pé kí ni wọ́n láwọn ó gbalẹ̀ fún un. Bẹ́ẹ̀ ni kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń láwọn ó ṣe fún ń bẹnu fọ́nrán tí mo mú wá yìí. Ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi, ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtù wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ṣé ti wá rí báyìí pé àsìkò ti tó, àkókò rèé fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá láti túyáyà láti fọ́n síta láti lọ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìpakúpa táwọn afẹ̀míṣòfò tí wọ́n ń ṣàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Torí tá a bá jáde ká pariwo, wọ́n pa gbogbo èèyàn tí ń bẹ ní lórílẹ̀-èdè yìí tán. Ojoojúmọ́ kò sọ́jọ́ kan báyìí káwọn afẹ̀míṣòfò yìí kó má ṣe àkọlù síbì kan lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti wá sọ ọ́ di daily routine, wọ́n ti sọ ọ́ di iṣẹ́ òòjọ́. Ojoojúmọ́ ni wọ́n ń sọṣẹ́ o. Bẹ́ẹ̀ sì àwọn agbófinró lónírúurú lórílẹ̀‐èdè Nàìjíríà o, aláwọn àjọ DSS, àwọn àmọ̀tẹ́kùn, àwọn ọmọ ológun, àwọn ọlọ́pàá, àwọn àjọ NNCDC, gbogbo wọn pátápátá ń bẹ lórílẹ̀‐èdè yìí. Despite their presence in this nation, ojoojúmọ́ làwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n ń pa àwọn ọmọ Nàìjíríà nípakúpa, nípa àfọnáfọ́nsù. Ẹ̀yin èèyàn, nǹkan ti dé o lórílẹ̀‐èdè Nàìjíríà, kọ́lọ̀ má jẹ́ kí Nàìjíríà ṣẹlẹ̀ sí yín. Ẹ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tó àdúrà mi, torí pé kí ni ẹni bà ló mọ̀ o. Màá gbé fọ́nrán ẹ̀ wọlé nísìn, tẹ́ farabalẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu bàbá yẹn, torí bàbá yẹn ó ń jábọ́ bẹ́ẹ̀ náà ní rere bọ̀rọ̀ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Kódà agbègbè kan ní Akínyẹlé ló sọ pé òun rẹ̀ sì ní gbé. Ó láwọn bàbá lọ́jà àtìyá lọ́jà ló ta àwọn olólobó pé kóun tètè tara ṣàṣà báyìí kóun gbéra ńlẹ̀ kóun bẹ̀ sí lọ sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat páwọn nìkan ló lè gbàálẹ̀ kó oorun lásìgbò lílẹ̀ tó kó sí o. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń dènà pẹ́nu, ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Kí ni olóde yín kò káyà mọ́? Bandit. Ogun bandit. Bandit bẹ́ẹ̀ ni. Nígbà tí mo rí pé ó lè kọjá bó ṣe yẹ, nǹkan ẹrù mi wà náà ọkọ̀ níta ń bíbá yẹn ní Sienna ni mo fi yà sáré kó nǹkan tó mo ní tí mo ń sáré ń bọ̀. Ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti wà ní kí lórúkọ Akínyẹlé,
torí mo ṣe ń bọ̀ tí mo kúrò ní Kayama tí mo jáde sí Kìṣí jáde máa bọ̀ ní lórúkọ ìlú yìí tí mo gbàgbé jáde s'Ógbómọ̀ṣọ́ torí mò ń pẹ́ ọ̀nà rìn. kí ló dé tẹ́rù báyìí tẹ́ ń pẹ́ ọ̀nà rìn. torí igbó ẹ̀kẹ́tẹ̀ tí máa dé gbà gbogbogbò the first time tó kọ́kọ́ attack Kayama tó fi pa 75 people. 75 people ni wọ́n pa. bẹ́ẹ̀ni wọ́n ṣó ẹ̀ ní kíní tó ń lé wọn dáhùn. wọ́n dẹ̀ pa wọn. nígbà tó tún máa yá wọn tún kọ lẹ́tà wá gbá wọn tó ń bọ̀ and then they came. ẹ káalẹ́ bàbá. ẹ káalẹ́ sá o. yes sir orúkọ yín àti bíi tí wá sórí ètò yìí. Táíwò Sótàn wá. bàbá Táíwò Sótàn wá láti. Kayama. Kayama ní Kwara State. bẹ́ẹ̀ni ogun ló lé mi kúrò ńbẹ̀. ẹgbẹ́ ẹnu sí mike. kí ni ẹ ló lè yín kúrò Kayama. bandit. ogun bandit. bandit bẹ́ẹ̀ni. nígbà tí mo rí pé ó lè kọjá bó ṣe yẹ nǹkan ẹrù mi wà náà ọkọ̀ níta ń bíbá yẹn ní Sienna ni mo fi yà sáré kó nǹkan tó mo ní tí mo ń sáré ń bọ̀ ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti wà ní kí lórúkọ Akínyẹlé torí mo ṣe ń bọ̀ tí mo kúrò ní Kayama tí mo jáde sí Kìṣí jáde máa bọ̀ ní kí lórúkọ ìlú yìí tí mo gbàgbé jáde s'Ógbómọ̀ṣọ́ torí mò ń pẹ́ ọ̀nà rìn. kí ló dé tẹ́rù báyìí tẹ́ ń pẹ́ ọ̀nà rìn. torí igbó ẹ̀kẹ́tẹ̀ tí máa dé gbà gbogbogbò the first time tó kọ́kọ́ attack Kayama tó fi pa 75 people. 75 people ni wọ́n pa. bẹ́ẹ̀ni wọ́n ṣó ẹ̀ ní kíní tó ń lé wọn dáhùn. wọ́n dẹ̀ pa wọn. nígbà tó tún máa yá wọn tún kọ lẹ́tà wá gbá wọn tó ń bọ̀ and then they came. nígbà tó tún máa tó bẹ́ẹ̀ lẹ́kẹta balùwẹ̀ pé nǹkan family mi mo láti send wọn àwọn yẹn tẹ̀ tí a sáré ibi tí mo yà sáré kó nǹkan tí mo lè kó wọn ní ilé ìtẹ́rù mi tí mọ́tò mi lè gbà mo yà sáré kó tí mo ń sáré ń bọ̀ ìyẹn mo fi dé ìmọ̀ àrí pé mo dé ìlú yẹn nígbà tí mo kọjá Ògbómọ̀ṣọ́ mo dé Akínyẹlé mo rí pé àwọn èrò pọ̀ mo wá páàkì sínú gárà ọjà ń bẹ̀ mo lọ ọ̀sẹ̀ mẹ́ta tí mo fi débi lónìí nísìnyí ọpẹ́lọpẹ́ bàbá lọ́jà àti ìyá lọ́jà ìlú yẹn. Akínyẹlé. bẹ́ẹ̀ni àwọn náà direct mi síbí nítorí fóònù mi ti sọnù wọ́n ti jí fóònù mi lẹ́yìn ìgbà tí mo dá Akínyẹlé ní. ibẹ̀ náà ti jí fóònù. ibẹ̀ náà ti jí fóònù mi I cannot make any communication mi ò lè. you cannot trace any of your family. any of them thank you very much sir so owó gan mi ò ní owó tí mo fi ra epo sínú mọ́tò débi báyìí bàbá ìyá lọ́jà ló fún mi 5,000 tí mo fi ra epo sínú mọ́tò débi bẹ́ẹ̀ ni ń tọrọ bẹ́ẹ̀ ni ń gba oúnjẹ àwìn ní Akínyẹlé yẹn fún almost 3 weeks mo fi gbé ń bẹ̀ ọ́ more than 3 weeks nínú ọkọ̀ ni mò ń sùn ìyẹn ni àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà náà ní ṣe mo mọ Ìbàdàn dáadáa mo nínú wọn ní wọ́n wá ń ju èmi ò mọ bí o wọ́n wá ní máṣíìnì rè wọ́n ra epo sínú ọkọ̀ fún mi tó lè gbé mi débi pé tí n bá ti ń bọ̀ mo mọ Ìwó road mo ní màmá béèrè títí mo ṣàdé fi dé síbí ní ìrọ̀lẹ́ yìí. iṣẹ́ wo lẹ ń ṣe ní Kayama. ogun tó dé. construction workers ló gbé mi débẹ̀ I mean construction work I've been working with a construction company but ngbà tí Ọlọ́run dẹ́ pèsè fún mi mo kọ́lé síbẹ̀ débi tó yẹ pé mo fi ti retire bí kì í máa. ọmọ ìlú wo gangan ni. ọmọ Ogun State. níbo lógun State. ní Rẹ́mọ Òde Rẹ́mọ. Òde Rẹ́mọ. bẹ́ẹ̀ni. ok ìgbà wo lẹ délé last. ọ̀rọ̀ mi ó pọ̀ torí. bàbá ẹ má sunkún ẹ lè sunkún. ogun lé mi kúrò nílé. ogun náà ló lé yín kúrò nílé. olómú mi lọ tẹ̀ tó sí Kayama. mo fẹ́ padà sílé. wòlíì lórí náà lónìí
arákùnrin ilé tó ń padà sí tó bá nídìí ẹ̀mí ẹ̀ kó sá jìnnà ó ní kó kúrò nílẹ̀ Yorùbá ó ní kó kúrò níbi tán bí ẹ ní ibi tán bí mi rò pé bóyá nílùú rẹ mọ́ ó ní ọmọ bo ni mo ní Yorùbá ó ní kó kúrò nílẹ̀ Yorùbá pátápátá ó ní bó jẹ́ ilẹ̀ Ìgbò bó jẹ́ ìlà Haúsá ó ní bọ́lọ́run bá dẹ̀ pèsè fún ẹ tó bá rí owó kó lọ sí lóyìnbó ìyẹn ló mú mi ìgbà tó dẹ̀ ti pé má kọ́lé mo fi kọ́lé sí Kàyámá. ẹ ò jẹ́ kẹ́ ẹ yọjú sí òde rẹ mọ́ rárá. láìpẹ́ tí mo ti tẹ́ tó débẹ̀ tí mo lọ ló bí ọdún méjì gbogbo nǹkan tí mo kó débẹ̀ parun ni nígbà tí màá yẹn náà ní pé ibi tán ni kò má padà sí o tó bójú wẹ̀yìn lọ́wọ́ bẹ̀ pé lóòótọ́ ló kó wá sílùú yẹn pé o fẹ́ ṣe business pé àmọ́ ó ti gbogbo ẹ̀ ti parun pé kó padà síbi tó níyàn ló tó mú mi náà padà sí Kàyámá. ẹ̀sùn padà sí Kàyámá kó tó di pé ogun wọn bandit dé. bàbá kí lẹ wá fẹ́ báyìí gan. mo tẹ àkọ́kọ́ kí n bá tẹ̀ rí pé torí mi tẹ̀ ní ẹni fóònù Android mi lọ gbé tẹ́ pé n bá rí ibi mékè torí àwọn information mi nínú Google mo sì fẹ́ sí tí n bá lè ṣe tí n bá rí gbogbo information máa lè make contact àwọn èèyàn mi yẹn bẹ́ẹ̀ so bá ní ibi tí máa ti gbé tẹ̀ wá bí kan rẹ́ǹtì kí n fi kí n kẹ́rù síbẹ̀ bó jẹ́ pé kí lorúkọ ọkọ mi Sienna tí mo ní kí n máa ṣe kábúkábú lẹ́ẹ̀kọ̀ọ̀kan so yẹn ni bẹ́tẹ̀ I'm financially weak mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yín mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú yín nǹkan tí mo ná kù tí bàbá lọ́jà àti ìyá lọ́jà kó fún mi nǹkan tí mo ní láyé lọ́rùn wa. How much is that? 300 naira. 300? That's almost 800 and something. Ẹ kò lè bàbá. It's all right. It's all right. Àwọn tí wọ́n ní kẹ́ ẹ wá bí kí ló tán fi ní kẹ́ ẹ wá bí. nǹkan láàárọ̀ yìí ni ìyá lọ́jà ẹ̀ wá bá mi lónìí àwọn ṣáà ń wò mí pé látọjọ́ yìí pé bí nínú ọkọ̀ pé àwọn nọ́ọ̀tì mi tẹ mọ́ reason tó fi ní kí n wá síbi wọ́n ní wọ́n make a statement bàbá lọ́jà mi ó ní where you can get ibi tó ti lè rí ìrànlọ́wọ́ ó ní jòmẹ́ntọ́ ń pè ní orí yọmí mo ní èmi ò mọ̀ ó ní ọmọ Àgídìgbò ọjà àjúwe bẹ́ẹ̀ wọ́n ti bá ti dé Àgídìgbò kó sọ pé òun béèrè Aláàjì Oríyọmí bàbá yẹn ni ó ṣeé ṣe káwọn ọmọ ṣẹ́ má jẹ́ ká orí o ó ní sọ pé ìyá lọ́jà àti bàbá lọ́jà àwọn náà direct ẹ sí wọn pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣàlàyé yìí kò ṣàlàyé fún wọn pé lágbára Ọlọ́run àwọn mọ̀ pé dídùn lọ́sàn-án tó. bàbá ṣe tẹ bá rí lẹ́sìn àwọn ìyàwó àtàwọn ọmọ yín wọ́n lè wá wọ́n wá bá yín. màá trace wọn màá ń pè wọn tí wọn ti bá ti lè rí fóònù rà. nǹkan ṣẹ́rí láti ràn yín lọ́wọ́ látọ̀dọ̀ tiwa n tó rọrùn jù ni n tó sì wù wá jù ni n tá a rán wa wá ṣe nìyẹn ṣùgbọ́n a ti kọrùn bọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a kọrùn bọ nǹkan kan sẹ́rí tá a kọrùn bọ yẹn ó wá já máa ṣọ́ra ju ti tẹ́lẹ̀ lọ kò wá jẹ́ ká trust ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ wọ́n ti mọ story torí Yọmí fẹ́ gbọ́ pé ọkọ mi náà mi o ẹ̀mú ń jìyà ń bì kan o kinní kan o ẹ jẹ́ ń sun bídọ̀lá o ẹ jẹ́ ń wà pẹ̀lú yín o kó má di pé tàkúté ni wọ́n fi dẹ̀ fólúwa ẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pé nínú ayé yìí èèyàn gan fúnra rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sọ́ra rẹ̀ kó tó ní kọ́ lọ́n sọ òun ìdí inú tí ó fi wù mí kárí àwọn èèyàn yín kódà láti wà láyìíká wa dọ̀la gan yín bà mí lẹ́rù
ẹ̀gẹ́tẹ̀ láti wà láyìíká wa. tẹ́ pé bá ní fóònù offhand. ẹ mọ nọ́mbà wọn. no tẹ́ pé bá ní fóònù nọ́mbà wọn offhand ni bẹ́tẹ̀ mi sábà ní torí tí bá máa sọ orúkọ máa fi ń sọ máa fẹ́ wo lágbájá máa kọ́ bẹ́ẹ̀. bàbá. lágbára Ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sí mi láàrin màá ti sínú lọ́wọ́ tẹ́ bá máa ṣe fún mi. Èṣù nílò mi ò dẹ̀ nílò èṣù. abẹ́ ọ Ọlọ́run o. dákun bá wa tún Nàìjíríà ṣe. àrá ni ọ̀sán ni òjò ní ọ̀rọ̀ ni ìjì ní ọjà ni tó máa tún Nàìjíríà ṣe. Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó tún Nàìjíríà ṣe Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀. òkìkí mọ̀ bọ̀ ẹ̀yìn bàbá yìí wọ́n save gbogbo contact wọn orí Google wọ́n dẹ̀ ju fóònù wọn nù. kí ni a lè ṣe tá a fi lè rí nọ́mbà àwọn relatives wọn kankan tó bá wọn. ṣé ẹ mọ̀ password email yín lórí. password email yín ṣé ẹ mọ̀. bẹ́ẹ̀ni. good a ṣe gbogbo yẹn lálẹ́ nsìn ẹni tí ó ṣe é nì yóò mọ̀ sí yẹn sìn. bọ́ bàbá a bá yín gẹ̀ẹ́tì ilé àwọ̀ wálé fún yín lọ́la náà láti rí lé. ṣùgbọ́n àwọn tí ó gbà yín lé náà wọ́n fẹ́ gba details gbogbo details yẹn náà la fẹ́ try láti get. so tá a bá ti wá parí ètò tán sìn iléeṣẹ́ ọlọ́pàá kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bì alájọṣepọ̀ wa ni wọ́n. mọ́tò yín ẹ wà débẹ̀ á bá wọn sọ̀rọ̀ bó ṣe pé ẹ súnmọ́ mọ́tò yẹn díjọ́ kejì di àárọ̀ ọ̀la tó bá ti wá dàárọ̀ ọ̀la ẹ máa gbé mọ́tò yẹn bọ̀ ń bì á wà move out fún àti bá yín get ilé àti communicate àwọn family yín èyí tá a bá lè communicate lálẹ́ inú wọn á communicate wọn. bàbá rédíò pọ̀ àwọn èèyàn pọ̀ nú ayé kí wọ́n tó sọ fún yín nínú ọjà pé ẹ máa bọ̀ lọ́dọ̀ Oríyọmí. tó bá yẹ pé ń sunkún kí tẹ́lẹ̀ tó bá yẹ pé ń dààmú kí tẹ́lẹ̀ tó bá yẹ pé ẹ̀ mọ́ tọ́kàn tẹ́lẹ̀ òpin ti dé bá tó ti yẹ yín òpin ti dé bá ẹ fọkàn yín balẹ̀ pé a wà lé yín ta ẹ máa lọ òsín tá a lè ṣe kì í ṣe bí a bá yín gbalé ẹ lówó tẹ́ fi lè gbalé báyìí a bá yín gbalé a sì tún ṣèrànlọ́wọ́ àti jẹ àti mu títí tẹ́ fi máa pawó wọlé tẹ́yìn náà fi máa gbé láìfún yín díẹ̀ so ẹ fọkàn balẹ̀ ogun yẹn àbẹ́ lọ́n fún un ṣùgbọ́n ó ti dé nínú sẹ́rí àwọn èèyàn lè máa tàn yàn ká máa sọ oríṣiríṣi nǹkan ogun yẹn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àbẹ́ lọ́n fún un ṣùgbọ́n ogun yẹn ti dé ogun yẹn yìí ṣogun wá nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ti délẹ̀ Yorùbá àwa abẹ́ lọ́hùn pẹ̀lú ìwà lẹ́yọ̀kan ìṣọ̀kan àwa abẹ́ lọ́hùn kọ́lọ́n bá wa lé lọ. ó jẹ́ pé òṣèlú náà ló gbé dé ni bó jẹ́ pé akatakítí náà ló gbé dé ni bó jẹ́ ojú kòkòrò ló gbé dé ni bójó lè ni bó jẹ́ wá ìkà ni bójó dájú ni gbogbo ibi tó bá ti wá náà Ọlọ́run lágbára ju gbogbo nǹkan lọ yóò bá wa dá gbogbo àwọn èèyàn tó wà ń díẹ̀ yóò bá wa tú àṣírí wọn yóò tú sí gbangba yóò fi wọ́n ṣẹ̀sín àwọn tó yẹ pé wọn ò rí omi mu mọ́ wọn ò rí ẹlẹ́rìndòdò mu mọ́ ju ẹ̀jẹ̀ èèyàn lọ Ọlọ́run ó fi wọ́n ṣẹ̀sín yóò sì bá wa lé gbogbo ìpayín kéke inú ẹ yóò bá wa lé dànù inú ẹ tí mo báwọn èèyàn sọ̀rọ̀ kódà tí mo bá wà ń lo òyìnbó sàn sọ pé Nàìjíríà o lógo area ó lè máa ń tẹ ọdún tí wà ó lè Nàìjíríà ilẹ̀ Yorùbá wo ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnu mi ò gbà mọ́ báyìí ẹnu mi ò gbà mọ́ báyìí Nàìjíríà ti le báyìí kò síbi tó fọkàn balẹ̀ báyìí a lọ kí àwọn èèyàn kan níjẹta ní ìjẹrin lágbègbè Òkè Ògùn a sì wà lọ́dọ̀ wọn láago 7 alẹ́ aago 6 àbọ̀ wọ́n sì ń pé Oríyọmí ibo lọ́wọ́ àsùn báyìí ilẹ̀ ti ṣú o láago 6 àbọ̀ níbi tá a máa ń rìn láago kan òru láago 6 àbọ̀ ẹ̀rù sì ń ba àwọn tá a lọ kí mo wá sọ fáwọn tá a wà bẹ́ẹ̀ tá a jọ wà nú mọ́tò mo nítọ̀ wàhálà ti dé o a jẹ́ pé àwọn ẹni tí ń gbé àdúgbò yìí gan tí wọ́n bá sùn lálẹ́ bí wọn ò jí láàárọ̀ bí wọn ò ní jí láàárọ̀ pẹ̀lú àwọn ará bí wọn ò mọ̀ ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà báyìí ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà
ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà aburú ti dé kọ́lọ́wọ́n bá wa lè lọ ni kọ́lọ́wọ́n bá wa lè lọ ni aburú ńlá ni kọ́lọ́wọ́n bá káwọn kan kóra wọn jọ́bì kan sì mọ dáyàjá odidi ìlú mọ dáyàjá odidi orílẹ̀-èdè aburú ńlá ni ẹ fọkàn balẹ̀ bàbá ẹ fọkàn balẹ̀ tí ó bá sí aburú tiwọn ẹnu iṣẹ́ tí yín lẹ̀ bá wà ẹ̀ bá wà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ṣùgbọ́n wọ́n lé yín jáde ẹ̀rẹ́rù yín gan kó tán ìwọ̀n tẹ́ ẹ̀ kàn lé kónú mọ́tò ẹ̀ kónú mọ́tò ẹni tó dá aburú yẹn lẹ́yìn ọ̀mọ́ ní táwọn fẹ́ fi aburú yẹn sùn ẹ̀yin ọ̀mọ́ ẹ̀yin lẹ̀ sì ń jìyà rẹ̀ àwa sọ́ọ̀rì gbogbo wa àwa la sì ń jìyà rẹ̀ kọ́ lóun bá a ṣe mọ́ ẹ dìde bàbá. ẹ tún káàbọ̀ padà yẹn ìyẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ó bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pélé ó kì í gbà kan jì kún. lágbára ọlọ́ọ̀bá Èdùmàrè wàhálà orílẹ̀-èdè Nàìjíríà yìí ò ní dé bá yín o kò ní dé bá mi bẹ́ẹ̀ sì ni kò ní dé bá gbogbo wa ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi àwa lè rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ ìgbó ẹ̀pá tánà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ̀yin ojú tó ẹgbẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní tẹ́ ò tí ì follow àbẹ́ ò tí ì subscribe and tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é òun gangan ní ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.